ẹlòmíì old ways of life ló ṣe ń lò òun ò jẹ́ kó succeed torí gbogbo system pátá ló ní logo ẹ máa gbé Paso ní logo tiẹ̀ Saheed Òṣùpá ní logo but ọ̀pọ̀ náà ló wà lórí eré yẹn tí wọ́n rí èrè kò sí ìlànà tí ò ní update orúkọ tá a kàn fi ń pè làwọn èèyàn fi gbọ́yé bóyá illiterate dẹ̀ ló ń dààmú ọ̀pọ̀lọpọ̀ ṣé wàá ní kò sẹ́ni tí wọ́n bí sáyé tí ò ní go wèrè gan ní go. Kí ni go wèrè? Àwọn ìjọba ṣe bí wọ́n ṣe wá òun ló jẹ́ ká máa rí i pé Ọlọ́run ló ń ṣe wá láti rí i pé nínú àwọn ìlú tí wọ́n máa ń sin Ọlọ́run jù tí wọ́n máa ń pray jù òun lọmọ Nàìjíríà. Báwo yẹn ní US wọ́n ní tó ń pè ní SSN tó fi máa ń yáwó àwa ní NIN kò wúlò voters card kò wúlò ATM gan kò ṣeé withdraw. Ẹnìkan tó gba certificate àlùjọ́nà látàyè wọ́n parọ́ mọ́nà bí. Tí Ọlọ́run bá wáyé léèyàn ó máa kú. Kí ló fẹ́ pa Ọlọ́run ká ló wá sáyé léèyàn? Ètò kan ní àǹgẹ̀rẹ̀ tó borúkọ mẹ́rin pọ̀ àǹgẹ̀rẹ̀ ẹ̀kúnkún mẹ́niyẹn ní àǹgẹ̀rẹ̀ alátọ̀dá tó ṣẹ̀yọ àǹgẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí. Àlejò ńlá kan ni mo ní. Àwọn onímímọ̀, àwọn oníòye, àwọn tí ọ̀pọ̀ èèyàn ti bu omi ọgbọ́n nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ mọ́. Ta lẹni tí wọ́n sọ? Orúkọ mi ni Sheikh Ridwan Akorede Tijani tí àwọn èèyàn mọ̀ sí the Great Akos Theory. The Great Akos Theory. Àkọ́kọ́ náà Akos Theory a mú láti ara ọ̀rọ̀ méjì. A mú láti ara Akorede. Àwa mú Ako Theory yẹn a practiced presumed solution that can solve a problem. So tí wọ́n bá sọ pé kíní theory ni ìtumọ̀ ni pé ó ti wà tested ó ti wà verified and can be used to solve a problem. Wow. So àwọn onímọ̀ kì í pè nǹkan ní theory tí wọ́n bá ti verify yẹ tí wọ́n bá ti verify yẹ wọ́n máa ń pè ní hypothesis. So hypothesis òun ni tẹkùn rò wípé kíní yìí ó ṣeé ṣe kó solve problem yìí ẹ kàn sì rò ní ẹ kàn sì gbé kalẹ̀ tí wọ́n bá ti wá put it into practice tí wọ́n bá ti wá verify yẹ ó ti di theory. So ìgbà tí à ń bá bọ̀ nígbà yẹn a máa ń fi oríṣiríṣi mímọ̀ a máa ń fi solve problem àti issues so náà ṣé wàá máa ń pè mí ní theory àti bẹ́ẹ̀ òun ni wọ́n ti ń pè mí ní Akos. Ẹni pé ẹ ní àwọn theory bóyá theory in what way? Bí kí ó wà nínú position pé ọmọ ẹ kú àbí ilé ẹ jó àbí wọ́n sàkè níbi iṣẹ́ tí kì í ṣe pé dáàdi ẹ̀ ló ní àbọ̀ ń kú ẹ̀ tí wọ́n lè pe ibi iṣẹ́ yẹn pé ẹ ló ẹ̀ẹ́dẹ̀dẹ́ ni ẹ padà sí position. Nígbà tí ó ń ṣe bàbá ẹ̀ lónìí. Nígbà tí ó ń ṣe bàbá ẹ̀ ṣe pé ó ti wà nínú challenge ó wá ń ronú. So tó bá wá sí ibà àwa lè ṣàlàyé tó ń pè ní theory of acceptance fún. Pé theory of acceptance means pé tí position tó bá ti wà ní situation báyìí ó ní nǹkan tó fẹ́ ṣe accept ni ohun tó ń pè ní theory nìyẹn. Torí pa ti láwọn kan tí wọ́n ti lo theory of acceptance yẹn tí wọ́n dẹ̀ gbójú nínú situation yẹn tí situation yẹn ò padà dà wọ́n láàmú. Torí tí ò bá accept yà kàn ronú ni ìrònú ò dẹ̀ dà kankan ó máa ní problem. Ohun tó bá fi lè mú ẹ tí ò bá ti jogún wàá ja ogun kó tó ní ogún. Ṣé gbogbo ẹni tí ò bá bá ogun ló gbọ́dọ̀ jagun ni? Ó ti di dandan kí gbogbo ẹni tí ò bá bá ogun kó ja ogun. Torí pé ilé ayé ti wà congested gíga dẹ̀ ti fún. Gíga ti fún. Àwọn onígíga wọ́n analyze gíga bíi triangle. Ṣé tá bá draw triangle báyìí? Ṣé rí ìsàlẹ̀ tó fẹ̀ yẹn? Àwọn aláìní ló pọ̀ ń bẹ̀ is for the masses. Ṣé rí òkè tó dí fún pínpín yẹn òun ni gíga táwọn èèyàn ń lé. Ṣé wá rá àwọn tó wà lókè yẹn kò sí space níbẹ̀. So ẹni tó ti ní space níbẹ̀ ó fẹ́ fún ọmọ ẹ̀ tó ń bọ̀ lẹ́yìn. Kò ready láti fún ọmọ ọlọ́mọ. Ọmọ ọlọ́mọ tó wà nísàlẹ̀ náà nítàn mọ́ láti ga. Àwọn tó wà lókè ò fẹ́ fi àga wọn lẹ̀. Ẹni tó wà nísàlẹ̀ náà fẹ́ jókòó sórí àga. Ẹdún sá o, àwọn tó wà lókè. Wọn ò fẹ́ fi àga wọn lẹ̀. Ẹni tó dẹ̀ wà nísàlẹ̀. Òun náà fẹ́ create àga. Ẹni tó dẹ̀ wà lókè náà lọ́mọ. Ó lọ́mọ tó fẹ́ fi sórí ipò. Ẹni tí bàbá ẹ̀ wá sí lókè á fẹ́ gòkè. Òun náà fẹ́ kóge so ó ti dogun naturally kì í ṣe ogun pààyàn ìbọn. Ó ti yé mi. Ìjà gidi ni kì í ṣe ogun pààyàn bára wa ja ẹ̀ṣẹ̀. So ogun ìgbìyànjú ni. Gbìyànjú. Ta ló lè ṣe jù? So kéèyàn máa sáré pé ó dáa o mo fẹ́ lọ sí ibì kan tí wọ́n fẹ́ gbà mí síṣẹ́ kọ́kọ́ pa grace of God tì. Kọ́kọ́ pa grace of God tì. náà kí lẹ tún sọ yìí kẹ. Ó ń lọ síbi pé ó fẹ́ lọ gbaṣẹ́. Mo fẹ́ lọ gbaṣẹ́. Kọ́kọ́ pa grace of God tì. Kó kọ́kọ́ mójútó pé kíní yìí mo gbọ́dọ̀ mọ̀ ṣe dáadáa.
I should be the best. Okay. tó bá ti wá verify pé ìwọ ni best níbẹ̀ wá pray fún grace. So tó bá ti débẹ̀ grace máa ràn ẹ́ lọ́wọ́. So ìlànà pé òun sáré yẹn wípé o fẹ́ di best yẹn o fẹ́ pé wọ́n lo mọ̀ ọ́ ṣe jù yẹn òun jagun ipò iwájú ni. So ẹ kì í fún yín ní code téèyàn fi máa ń make it. The best thing you can do is you forget about the goals and focus on the system. Kí là ń pè ní goal? Kí là ń pè ní goal? Òun náà là ń pè ní objective. Òun náà là ń pè ní desire. Pé ibi báyìí ni mò ń lọ. Ṣé wá rí kò sẹ́ni tí wọ́n bí sáyé tí ò ní goal? Wèrè gan ní goal. Kí ni goal wèrè? Ṣé àwọn pé tó bá bímọ tẹ bá jàgbà ó máa lé yín. Ó ní goal. Ta ló gbọ́ ọmọ wèrè? Ta ló gbọ́ ó máa lè. Go ẹ̀ at that moment ibi tí ọpọlọ ẹ̀ wà ní pé ó ń protect ọmọ ẹ̀ wọ́n wá jàgbà ó máa lé nìyẹn. So kò sẹ́ni tí wọ́n bí tí ò ní goal. But kì í ṣe gbogbo ẹni tó ní goal ló máa attain goal yẹn. So ẹni tí ó bá fẹ́ attain goal tó bá fẹ́ tètè ohun tó ń lọ ohun tó fẹ́ dà láyé ohun tí kálukú fẹ́ dà yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì fẹ́ di politician, ẹlòmíì fẹ́ di accountant, ẹlòmíì fẹ́ di àáfà tí wọ́n máa pè ní sọ̀rọ̀sọ̀rọ̀, ẹlòmíì fẹ́ di àáfà tó máa gbàyàn sílẹ̀, ẹlòmíì fẹ́ di doctor. So ìrankíran tó fẹ́ di under goal ló wà. So ó kàn lè so goal ó different in nature tí tèmi lè yàtọ̀ sí tiẹ̀ ṣùgbọ́n goal is goal. So tí ó bá ti wá ní goal tó ní tó fẹ́ lọ tó ti ní tó fẹ́ dì ohun tó fẹ́ dì yẹn náà ló fẹ́ dà. Má máa ronú goal yẹn fún un torí pé thinking about your goal we just ó kàn máa jẹ́ kó máa dream ni kò lè jẹ́ kó attain ẹ̀. Mr. Lágbájá ó fẹ́ di gbajúmọ̀ olórin. Gbajúmọ̀ olórin ni goal. Ohun tó fẹ́ lé. Ṣé wá rí gbajúmọ̀ olórin yẹn kó rántí pò ní kọ́kọ́ ló ń fẹ́ di. Wọ́n pọ̀ bẹ́ẹ̀. Mo fẹ́ ká mọ̀ yìí pé kò sí ìran mo fẹ́ dà tó wà lẹ́mìí èèyàn tí kò sí àwọn èèyàn tó pọ̀ bíi tiẹ̀ náà tí wọ́n fẹ́ dà bẹ́ẹ̀. Ìtorí ẹ̀ ni wọ́n ṣe máa ń sọ pé gbogbo goal àti gbogbo position ló wà competitive. Mr. Lágbájá wá fẹ́ di báyìí wọ́n wá pọ̀ bẹ́ẹ̀. Ẹni tó wá fẹ́ di ohun tó ń fẹ́ dà yẹn ẹni tó máa tètè attain goal yẹn tó máa tètè di gbajúmọ̀ olórin yẹn òun lẹ tó wá pa pé okay this is my goal ó yá wá pàtì Mr. Lágbájá wá béèrè lọ́wọ́ ara ẹ wípé báwo ni mo ṣe fẹ́ di gbajúmọ̀ olórin. Ọ̀pọ̀lọpọ̀ kàn dream ni dream ni pé kó máa ronú pé mo fẹ́ di báyìí mo fẹ́ di báyìí àlá lásán nìyẹn fantasy ni. So dream yẹn ò lè jẹ́ kó attain dream yẹn. When you are dreaming you cannot attain your dream alone. So the only thing tó máa ní láti ṣe ni pé wàá rò pé system kí náà ń pè ní system. System ni àwọn ojúpọ̀nà tí ó máa tẹ̀lé láti débi tó ń lọ. Àwọn à ń sọ fún àwọn èèyàn wípé ẹ fi goal yẹn kalẹ̀ ó ti define goal rẹ̀ ó ti mọ̀ pé báyìí ni mò ń lọ ó yá pátì. Wá béèrè lọ́wọ́ rẹ̀ kó ask a question wípé ibi tí mò ń lọ ìbáwo ni wọ́n ṣe ń débẹ̀. Kí ni máa mú pọ̀ mọ́ra wọn tó máa fi fún mi ní result yẹn. Ìyẹn ni pé kó wá Mr. Lágbájá tó fẹ́ di gbajúmọ̀ olórin ni goal yẹn wá béèrè pé kí ni mo fẹ́ ṣe tí n bá fẹ́ di gbajúmọ̀ olórin mo gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń kọrin o nínú system tó fẹ́ lónìí yẹn. Báwo ló ṣe fẹ́ mọ bí wọ́n ṣe ń kọ orin ẹni tí ó bá fẹ́ rìn ìlànà kan ní àṣeyọrí ó gbọ́dọ̀ wò pé báwo làwọn ará àtàná ṣe rìn. Àwọn á rò pé àwọn á gbórin bàbá wa Barrister á máa gbórin àwọn bàbá Haruna Ṣọlá á máa gbórin àwọn bàbá yẹn Odòláyé Àrẹ̀mú á máa gbọ́ láti lè fi kọ́ ẹ̀kọ́ pé báwo ni kálukú ṣe kọ orin yẹn nínú system kan ló wà tó bá ti succeed níbẹ̀ àwọn àwọn òpó òkè irú orin tí mo fẹ́ kọ ṣé mo ní ohun ẹ̀ a lọ máa treat ohun ẹ̀ nílànà kó fẹ́ di gbajúmọ̀ olórin nìyẹn o tó bá ti treat ohun ẹ̀ tán á máa wò pé òkè irú àṣà wo ni mo lè máa dá tí máa fi máa maintain àwọn fans mi torí gbogbo system pátá ló ní culture gbogbo system ló ní culture ló ní logo ẹ máa gbé Paso ní logo tiẹ̀ Saheed Òṣùpá ní logo àwọn àfáà náà ní logo tiwọn àwọn àfáà kan wà tí mọ̀ wípé ọ̀rọ̀ sharia Islam ni wọ́n máa ń treat wọn kì í ṣàlàyé nípa ọ̀rọ̀ ayé àwọn ẹlòmíì wà tó yẹ pé kì í ṣe pé kò mọ̀ sharia Islam but ọ̀rọ̀ ìgbìyànjú ló fẹ́ bá yín sọ ẹlòmíì wà tó yẹ pé kò ní ṣe méjèèjì ọ̀rọ̀ Sufi ló fẹ́ bá yín sọ everything ló ní logo ló dẹ̀ ní system àti culture. Lẹ́yìn ẹ̀ a rò pé òkè o àwọn tí a jọ fẹ́ máa nì tó jẹ́ team tó jẹ́ band ẹ̀ á ṣiṣẹ́ lórí wọn tó bá ti wá ṣe gbogbo eléyìí a máa wá tẹ̀síwájú ìgbà yẹn ni àdúrà ni gbogbo tí wọ́n ń ṣe láti fi là ìyẹn náà ń pè ní system nínú system yẹn náà ni pé tó bá ti bẹ̀rẹ̀ kò ní sú á wà consistent lórí ẹ̀
látijọ́ yìí o ibì kan náà ni mo ti ń kọ́ ni wọ́n ti pè mí ò ní dúró ni nínú system ni consistency wà so ẹni tó bá fẹ́ débi tó ń lọ ó máa pa góòtì a máa mójútó system torí pé the focus on the process will determine the progress nínú process làwọn kìíní wà so habit tó bá dẹ̀ ti commit òun ló máa determine tó máa di we become our daily habit. ṣéyàn kan lè wà láyé kó má nífẹ̀ẹ́ ṣá ẹ tún bá mi explain lórí yẹn. kò sẹ́ni tí ò kí ń nífẹ̀ẹ́ wọ́n pè nìkan ní Aristotle nínú àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti bí before Christ ni àwọn èèyàn ṣe mistake kan wọ́n believe wípé gbogbo ẹni tó bá rìn ní ìlànà ẹ̀sìn nìkan lọ́jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n wà ní gbogbo ibikíbi tí wọ́n bá ti rí èyí tó dá lára ọ̀jọ̀gbọ́n yẹn ni kò mú Aristotle wọ́n ti bí before Christ wọ́n dẹ̀ ti ń lo theory wọn kí wọ́n tó di pé wọ́n bí Christ kódà kan tó bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó kọ́ Aristotle ni wọ́n ń pè ní Plato ẹni tó kọ́ Plato ó ní wọ́n ń pè ní Socrates Aristotle wá sọ̀rọ̀ kan ó ní man cannot live in isolation ó ní o lè dá wà is either you need somebody or somebody needs you nínú kó nídìí èèyàn àbí kéèyàn nídìí ẹ as a result wípé o ti nídìí èèyàn ló máa jẹ́ kó nífẹ̀ẹ́ ṣùgbọ́n ìfẹ́ ò kì í ṣe pé èèyàn nìkan lèèyàn máa nífẹ̀ẹ́ ẹlòmíì lè máa nífẹ̀ẹ́ èèyàn ṣe rí àsọ pé mọ́tò náà ló nífẹ̀ẹ́ tó ń lé yẹn ó ti nífẹ̀ẹ́ nǹkan méjì ni is either you love a living things or you love non-living things but everybody pátápátá ló máa love ẹni tí ò love ìyàwó ẹ̀ ẹ̀gbọ́n mi yé ó máa love ìbásùn tó bá love ìbásùn wàá love ilé ẹ̀ tó bá love ilé ẹ̀ wàá wọ́n ti pé o like mọ́tò kan ó love ẹ̀ náà nìyẹn so love ó dàbí element tí we cannot do without it ẹnìkan kan ò lè dispute ẹ̀ kò sẹ́ni tó lè dispute wípé love ẹnìkan wà tí ò lè love kò sẹ́ni tí ò ní love torí pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú feelings àti emotion so nígbà tó bá ti ní tó ti wà láyé ó ti di dandan wà love kó kàn má ṣìfẹ́ lágbà kéèyàn má ṣìfẹ́ lágbà ṣìfẹ́ báwo. ìfẹ́ dáa púpọ̀ ṣùgbọ́n kò ní dáa kéèyàn nífẹ̀ẹ́ tó máa gbẹ̀mí ẹ̀ so love jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀ position síbi tó wrong tí wọ́n bá sọ pé èèyàn commit suicide àìlówó lọ́wọ́ kọ́ lọ́pọ̀lọpọ̀ fi ń commit suicide o emotion ló máa ń ti àwọn èèyàn síbẹ̀ àwọn tó wọ depression nínú àwọn olówó àtàwọn ọlọ́lá ṣé jíjẹ mímu ni wọ́n rí ni ṣé ti wíwọ mọ́tò ni àbí ti wọ aṣọ ṣùgbọ́n wọ́n tápà pẹ̀lú emotion wọn ni ohun tó nífẹ̀ẹ́ ló sọnù fún tó fi wà depressed so tí èèyàn bá fẹ́ position love ẹ̀ ó gbọ́dọ̀ ṣọ́ dáadáa kó tó mọ ibi tó máa position ẹ̀ sí. ẹ ká mu láti hope gbogbo ìgbà tó bá ṣì ń mí o sì ní reason àti hope láti grow àti láti achieve ọjọ́ tí ó ti pin òun lọ́jọ́ tẹ̀mí èèyàn bá bọ̀ tí èèyàn bá dẹ̀ níbi tó ń lọ kì í súyàn èèyàn ò dẹ̀ kí ń stop èèyàn lè sinmi o tó bá rẹ̀yàn kò sẹ́ni tí ò kí ń rest ṣùgbọ́n má ní àdìsọ́kàn wípé ò ṣe mọ́ nígbà tó bá ṣì wà láyé ọjọ́ tó bá ti kú ọjọ́ yẹn ló ní hope mọ́ ṣùgbọ́n nígbà tó ṣe ń mí ó sì wà lórí race lórí táwa ṣe láyé náà nìyẹn nínú táwa ṣe láyé la wá succeed ọlọ́run sọ pé mi ò dá àlùjọ̀nú mi ò dá èèyàn àyàfi kí wọ́n sìn mí lábẹ́ pafẹ́sì náà làwa gbáyé kí ló tí àwọn òyìnbó ṣe máa ṣàdúrà pé ọlọ́run má ṣe mí ní ejò tó kọjá lórí àpáta tí ò ní lápá kí ni wọ́n pè ní pé mo fẹ́ lápá ó fẹ́ mèkì ẹ̀ ni nínú táwa ṣe láyé ni a fẹ́ succeed Ànábì wa Muhammad Ànábì ni Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar ó ní ọlọ́run o fún mi ní dáadáa ayé fún mi ní tàlìkìyámọ̀ kó wá ṣọ́ mi kúrò níbi ìyà náà kí ló dé tá ànábì fi ti dáadáa ayé sí nígbà tí àdánwò kan dé bá ànábì tí ànábì fẹ́ máa ronú ọlọ́run ló sọ fún ànábì pé ó da àwa ọlọ́run a ti fún ẹ ní àbàǹtà oore ṣé àbàǹtà oore yẹn ṣàlìkìyámọ̀ ló ti fẹ́ lòdì ṣèbáyé ń bíbá iná ń sọ. ọ̀dà ẹ ti dárúkọ yín lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká mọ̀ yín gan báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé sá. wọ́n bí wa adẹ̀rẹ̀ èèyàn bí wa adẹ̀rẹ̀ èèyàn tọ́ wa. ládùúgbò wo. wọ́n bí mi sí Ìbàdàn. báwo ni ìrìn àjò yẹn ṣe wá ń lọ. èyí tí mo lè sọ ní ṣókí ó ní pé ìní èrè àná ni mí. kì í ṣe. iṣẹ́ tòní èrè àná ni mí. bàbá tó bí mi ni wọ́n ń pè ní Sheikh Sulaiman Akorede Tijani.
bàbá tó bí mi rèé. Bàbá rèé. Bàbá tó bí mi rèé. Okay. So bàbá yìí jẹ́ olùṣiṣẹ́. Wọn ò ṣiṣẹ́ lásán. Wọ́n máa ń fi ìgbésí ayé wọn tọ́mọ ọlọ́mọ. Wọ́n máa ń tọ́mọ ọlọ́mọ débi wípé àwọn fámílì ó tún máa rò wípé kí ló dé? Wọ́n á ní ìjọ mi lẹbí mi. Ẹ̀yin ẹbí mi lẹbí mi. Àwọn ìjọ mi náà ẹbí mi ni wọ́n. Tí bàbá yìí bá wà lórí kọ́ọ̀lù fún 24 hours, mo fi ṣe example ni o. Ẹ gbà wípé 20 hours ń bẹ kì í ṣe tó fẹ́ fún lówó. Ẹjọ́ ẹlọ́jọ́ ló ń rò. Bùkátà ní bùkátà ló ń sort. Problem ní problem ló ń bá solve. So wọ́n dẹ̀ fi àwa náà sí lánàá ẹ̀kọ́. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé gbogbo result tá a rí kò ṣàdédé jẹ́ result. Kí ló dé tó fi jẹ́wọ́ tí ò jẹ́ lómi? So wọ́n pa nǹkan pọ̀ mọ́ nǹkan ni wọ́n fi dín tó dá yẹn. So tí àwa bá sọ wípé àwa là á kà á la fi mọ̀, ara àwọn náà tán kà tí wọ́n mọ̀. Tí àwa bá sọ wípé ní ti tòótọ́ a kà á, ní ti tòótọ́ à ń bẹ lọ́hùn, ní ti tòótọ́ à ń gbìyànjú. But ọ̀pọ̀ náà ló wà lórí eré yẹn tí wọ́n rí èrè. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní orí eré yẹn tí wọ́n ní èrè. Ojú ọ̀nà tí ó wà tó jójú ọ̀nà gíga yẹn, mélòó ẹ̀ tó ti kú sójú ọ̀nà tí wọ́n ń wá tó rí yẹn tóun náà ò rí. Ẹ̀gbọ́n tẹ́lẹ̀ kan sọ ni ó ní látẹ̀lú kàfí ìzáṣe ìfòhábà sọ́hàmí nílẹ̀ àdìmọ̀ wà dáhàrú àbà. Ó ní má ṣe bu ọwọ́ mi nígbà tí idà tí ń bá mú tí ń bá fẹ́ fi gé nǹkan tí ò bá ti gé, má bu ọwọ́ mi bóyá mi ni mi ò mú dáadáa. Èmi náà dá nìyẹn kí n rí nǹkan mú délé, kí n rí nǹkan gé, wà dáhàrú àbà, ìgbà ló kàn fún mi. Mélòó tó wà lórí ìrìn àjò lórí ìní pé mo fẹ́ dà nínú tó fẹ́ dà yẹn, ṣùgbọ́n níbi tó ń wà yẹn kò sọ sídìí níbẹ̀. So mélòó àwọn èèyàn náà bíi tiwa náà tí wọ́n wà lórí ìrìn ìgbìyànjú tí wọ́n rérè tó ń ta lè sọ pé ó yàtọ̀ tó special níbi tiwa òun ni bíbí ẹ tó bí wa. Wọ́n ṣiṣẹ́ dáadáa, wọ́n tọ́mọ ọlọ́mọ. Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò kan ní tó borúkọ mẹ́rin pọ̀. A ti gbọ́ nípa bàbá tó bí yín. Ṣé láti Ìbàdàn ilẹ̀ ti wá s'Èkó? Ìgbà yẹn ni a move wá s'Èkó. Okay. Ilé ẹ̀kọ́ ńkọ́? Ilé ẹ̀kọ́ mi ó lọ. So báwo ló ṣe lọ ni wípé secondary school tí mo lọ àtó 5. Ọ̀tọ̀ níbi tí mo ti ka GS1, ọ̀tọ̀ níbi tí mo ti ka GS2, ọ̀tọ̀ níbi tí mo ti ka GS3, ọ̀tọ̀ níbi tí mo ti ka SS1, ọ̀tọ̀ níbi tí mo ti ka SS2. Mo gbé káàkiri, bóyá torí ẹ̀ ni mo ṣe l'experience káàkiri. Mo ti gbé lọ́dọ̀ àbúrò bàbá rí, mo ti gbé lọ́dọ̀ ọmọ kéwù bàbá rí, mo ti gbé lọ́dọ̀ bàbá rí, mo ti gbé lọ́dọ̀ ìyá rí, so mo ti gbé lọ́dọ̀ àfáà rí, mo ti gbé lọ́dọ̀ ẹni tó níyàwó méjì rí tí mò ń sùn lẹ́lẹ̀ tí ìyàwó ẹ̀ ò dà tàdéjọjà. Ìgbà tí mo ṣe tó dẹ̀ tún kí mi kú iṣẹ́ pé báwo ló ṣe ṣe kí ló kan rú àwa yìí. Torí ìmọ̀ ta fẹ́ ní. So mo tó bí ọ̀rọ̀ secondary school mi ṣe lọ nìyẹn. So adẹ̀kíó ní Agége ní Markazu Nurul Islam nílé kí ó tí baba Sheikh Dawood Al-Majid Al-Fanla ibẹ̀ láti jáde ìdádì. So ìgbà tí mo ṣe tán mo wá ti nífẹ̀ẹ́ kí ó gan mo ní mo wá sọ fún dáàdì mi wípé yẹsà mi ò kàwé o. Dáàdì mi wá sọ wọ́n wá pè mí sínú yàrá wípé àwọn ò kàwé, ẹni tó kàwé jù nínú fámílì àwọn ni àbúrò wọn kan tó jáde secondary school. Àwọn àtàbúrò wọn lọ́kùnrin tí wọ́n jẹ́ àkọ́bí lọ́dọ̀ ìyá ẹni tó kù fún wa ní bàbá nísìn kí ó ní wọ́n ké lọ́dọ̀ bàbá láre mọ́. Dọ́nà wàá kàwé o. Èmi ti ń gbádùn kéwì yìí o, èmi ò níwèé kan tí mo fẹ́ kà. Ó wá fún mi lówó JAMB bí mo ṣe ná nìyẹn. Mo ní mi ò kàwé, ìgbà tó fún mi lówó JAMB tán wọ́n wá rí prógámù kan ní online. Ìkànnà àwọn ọmọléke wọn kan ni wọ́n rí tó jẹ́ IJMB A-level program ni. So program yẹn ni mo wá padà enroll fún lágídí ṣá. Mi ò ṣe JAMB tí mo fi wọ school. So A-level program yẹn náà ń pè ní IJMB. Abu Zaria ni wọ́n dá A-level program yẹn lẹ̀. Ìran ẹ̀ náà ni Unilag Daslet wọ́n ń pè ní JUPEB. Ó ní mo lọ ṣe ní Ìlọrin. So ìgbà tí mo dé Ìlọrin tí mo débẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ mi wípé exam ilé gan o. Ẹni tó bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ lè torí a rí àwọn ọ̀rẹ́ gan tí wọ́n gbọ́ nípa tí wọ́n sá tán láwọn ò lè ṣe. So ohun tí mo wá béèrè lọ́wọ́ wọn ni pé ṣé wọ́n ní syllabus? Wọ́n ní syllabus. Mo ní ṣé wọ́n kì í béèrè question outside the syllabus? Wọ́n ní wọ́n kì í béèrè question outside the syllabus. Mo ní kọ́ máa wọlé máa ṣe.
so kó tó mo wá bẹ̀rẹ̀ sí ní ka ìwé then ìgbà kan for like 6 months mo máa ń kàwé fún 16 hours per day. 16 hours. Yes, tí n bá ṣe tó bá yàtọ̀ ni pé mo máa ń kírun lẹ́yìn irun yẹn tí n bá ti lọ kírun nídàjí èmi ni máa lead irun àwọn tájọ kírun ibẹ̀ ni máa fi mí sọ máa padà sí hostel ibẹ̀ ni màá wà dé aago 12 màá padà sí hostel màá wẹ̀ màá padà sí class mi ò ní nǹkan tí mò ń forí mi rò nígbà yẹn so ìgbà tá a máa ṣe exam yẹn so mo ní A parallel mo ní 16 points which is the highest points téèyàn máa ń ní nínú A-level program. Wow. So àti bẹ́ẹ̀ lọ la lọ sí University of Ilorin mo study sociology. Sociology. Yeah. Okay. Ẹgbàá lè á padà síkò finally. Mo padà síkò finally ní 2019 láti Ìlọrin. Kí COVID-19 tó dé. Yeah, Èkó ni COVID-19 ti bá mi. Àwọn knowledge tẹ̀ ń gbé yìí báwo lẹ ṣe ń because ó kọjá. Ohun tí mo rí ni pé àánú Ọlọ́run wà ìgbìyànjú wà a dẹ̀ ti sọ pé èrè àwọn tàná wà. So gbogbo ìgbìyànjú téèyàn máa ní yálà bóyá òun ṣàdúrà ni òun lo nǹkan ni òun ṣe gbá ni jẹ́ kí ìgbìyànjú ẹ̀ jẹ́ kó exceed. So mo padà realize wípé téèyàn bá ti ṣàṣejù níbi nǹkan kíní yẹn máa dì òun. Téèyàn bá ṣe àṣejù. Lórí nǹkan kíní yẹn máa dì òun. But àwọn Yorùbá ń sọ bá láṣejù bàbá ṣe tẹ̀. No, kí ọ̀nà tí èèyàn máa lò sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sí ní tó lójú tí ò lòdì. So ohun tí èèyàn lè ṣègbìyànjú kó ṣàṣejù lórí ẹ̀. Lọ́nà wo? Lọ́nà pé nísìn mo jẹ́ ẹnìkan tó ṣe wípé kò sí tí n bá ṣe tí mi bá ti kẹ́kọ̀ọ́ níbẹ̀ máa stop ẹ̀. Mo máa ń wo fíìmù so tí n bá ti wo fíìmù tí n bá lọ fà bó ṣe òyìnbó kan tí mi bá rí kọ́ńbẹ̀ ó máa sú mi. Tí n bá ń bá èèyàn sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ lọ fà yàtọ̀ sí pé èèyàn catch fun èèyàn gist so tí conversation wa tó bá lọ tá à ń ṣọ̀rẹ́ lọ fà tí ò bá ní nǹkan kan tó fẹ́ fún mi máa kọ̀ tẹ̀. So gbogbo ohun tí n bá fẹ́ ṣe tí n bá ti rí nǹkan tí mo fẹ́ gain àbí tó fẹ́ benefit ẹni yẹn máa stop ẹ̀. So mo try láti learn in every area of life kò sí tí n bá rí ẹ̀kọ́ tó bá wà bẹ́ẹ̀ ni mo fẹ́ mú jáde. Kí n rí èèyàn ẹ bá pè ní pastor ẹ bá pè ní babaláwo ẹ bá pè ní ẹlẹ́bọ ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ lèmi kọ́kọ́ fẹ́ need so a máa sọ èyí tó kù létà. Ṣùgbọ́n tí èèyàn bá dáná tó bá fún ẹ lóúnjẹ kò sí nǹkan burú bí kò jó oúnjẹ wọn. Ẹ̀yin lè jẹun fá ni. Oúnjẹ ló fún mi kì í ṣe oúnjẹ Ifá. Bọ̀tọ́dún fá ló ń fi ṣe. Ó kù sí wọn lọ́wọ́ o. Torí wípé there is love, humanity before religion. Yeah. So tí a bá wá fẹ́ pèèyàn sẹ́sìn Okay. a wá fi enmity ìṣọ̀tẹ̀ a fi bá ṣe kò ní gbọ́ tiwa. Ṣé rí nǹkan pè wọ́n kan ní listening ear. Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ gbọ́rọ̀ olùkọ́ á kọ́kọ́ nífẹ̀ẹ́ olùkọ́ yẹn. Nínú oògùn ìsọ̀yè tí mo kọ́kọ́ dictate láyé ó ní pé tó bá ti fẹ́ learn kọ́kọ́ like ẹ̀ tó fẹ́ kọ́ ẹ ní nǹkan. Tó bá ti fẹ́ learn. Kọ́kọ́ like ẹ̀ tó fẹ́ kọ́ ẹ. So kọ́kọ́ fi ẹyẹ àwòkó lẹ̀ fi ayé kò tọ́ lẹ̀ fi ẹyẹ ọ̀pẹ rẹ̀ ìbákalẹ̀ kọ́kọ́ fi ewé oníyèmíyé lẹ̀ fi ewé ìyeyè sílẹ̀ náà. Kọ́kọ́ pátì náà kọ́kọ́ like ẹ̀ tó fẹ́ kọ́ ẹ ní nǹkan. A fẹ́ pèèyàn sẹ́sìn ó gbọ́dọ̀ kọ́kọ́ like wa ó gbọ́dọ̀ kọ́kọ́ listen sí wa torí ọ̀rọ̀ tó fẹ́ sọ fẹ́ wo tiẹ̀ tí ò bá ní interest sí ẹ kò ní gba ọ̀tún wọlé dèpòdépò máa ṣe gba èsì jáde ṣe àgbẹ̀ tó bá gba ọ̀tún wọlé ó possible kì í díẹ̀ ṣì ṣẹ́kù síbẹ̀ bọ̀ kò wúlẹ̀ ní gbọ́ rárá kò wúlẹ̀ ní gbọ́ sọ àná bí ò fi wàhálà kò fi báwọn èèyàn ṣe òkè ṣe oúnjẹ kèfèrí lànà bí jẹ tó fi dàgbà náà ṣé kò jẹun lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ ni ó sú mi o. Ṣé Ìkakóredé ni àlejò tẹ́ ń gbádùn láti bí ìṣẹ́jú mélòó kan now mo wá fẹ́ ká sọ̀rọ̀ nípa some facts of life. À ń treat topic kan lórí live mi láti bí 3 weeks ó ti pẹ́ 7th live láti ṣe lórí ẹ̀ topic kan là ń treat. Topic kan kan là ń treat láti jọ ẹ̀ àìṣẹ̀ bẹ̀rẹ̀ live yẹn náà ní lórí TikTok. Okay. À ń ṣàlàyé wípé the difference between worshiping and praying which is making request. Ẹlòmíì ṣẹ̀sìn ni kò ṣàdúrà. Ẹlòmíì tó dìde tó ṣe kìyàmù lélì tó wá ìgbà tó ṣe kìyàmù lélì ó wá fẹ́ kọ́ lọ́n ṣe tó ń fẹ́ ẹ̀sìn ò sọ fún apá máa ní gbogbo wọn ayé o torí wọ́n ti fi Ọlọ́run bú ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n dẹ̀ ti ètì Ọlọ́run látara èèyàn nítorí wípé òun ló sọ Ọlọ́run lẹ́nu bọ́lọ́run ṣe ọpẹ́rẹ́tì yàtọ̀ wàá sìn wàá wá ìlànà tó fẹ́ fi wá ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ so gbogbo ẹni tí ó bá fẹ́ jẹ́ kí ìgbésí ayé òun yàtọ̀ kò gbọ́dọ̀ hùwà bíi tàná
Madness is when you're doing the same thing the same way and you're expecting different results. Bó ṣe ń ṣe látijọ́ náà ló ṣe ń ṣe, ó dẹ̀ fẹ́ èsì tó yàtọ̀, ìwà wèrè nìyẹn. Ẹ̀gbọ́n tí Yorùbá sọ ni, Yorùbá ní ọgbọ́n èsín, bẹ́ẹ̀ni wèrè ẹ̀mí ni. Ìtumọ̀ ni wípé nǹkan máa ń change. bẹ́ẹ̀ni Òun náà ni Yorùbá fi sọ wípé ẹni mè ní òmọ̀lá, òun ló dífá fún babaláwo tó máa ń dífá ọ̀rọ̀ ọ̀run. Babaláwo nígbà yẹn wọ́n máa lọ sọ́dọ̀ àwọn ọba every 5 days. Ọ̀run ni wọ́n ń pè ní ọjọ́ karùn-ún. bẹ́ẹ̀ni Torí pé ó fẹ́ mọ nǹkan tuntun míì, ohun tí ìgbà ń sọ yàtọ̀. Ẹlòmíì old ways of life ló ṣe ń lò, òun ò jẹ́ kó succeed. old ways of life. Yeah. Ẹ ká wo nípa fashion. Ẹ wo àwọn tí wọ́n ń ránṣọ. Ẹ rí pé gbogbo àwọn tí wọ́n ṣe wípé ní ìró àti bùbá ni wọ́n mọ̀ ọ̀ràn. Ẹ rí pé ebi máa pa wọ́n gan. Torí pé fashion ti yàtọ̀. bẹ́ẹ̀ni Tí ò bá ti gbogbo ohun tó bá ṣe ó require upgrade. Ẹni tó bá ṣe pé all back nìkan ló mọ̀ ṣe níbi òdìrí kò lè bẹ́gbẹ́ pé mọ́ nínú àwọn òdìrí àsìkò yìí. bẹ́ẹ̀ni Torí pé irun tí wọ́n ń ṣe náà ti ṣe kí ni ó ti upgrade. So èyí tí mo kàn lè sọ ní ṣókí ni wípé gbogbo ohun tí kálukú bá ń ṣe ní gbogbo ìlànà kò sí ìlànà tí ò ní update. Orúkọ tá a kàn fi ń pè làwọn èèyàn fi gbọ́yé bóyá illiterate dẹ̀ ló ń dààmú ọ̀pọ̀lọpọ̀. Tí wọ́n bá sọ wípé update ni àlékún nínú ìgbà lórí tí kálukú bá ń ṣe. Àlékún wo ló ti dé bá kinní yìí? Ohun tó ń pè ní update nìyẹn o. bẹ́ẹ̀ni So ohun tí kálukú bá ń ṣe lónìí kó wò pé update wo ló ti dé bá. Update tó ti dé bá yẹn ni wàá mú ni wàá fi kún tiẹ̀. So má ṣe bí àwọn tàná mọ́. Old keys don't open new doors. Àlàǹgèrè. Ṣé rí ìlú tí wọ́n bá ti kọ́kọ́ bíyàn, wọ́n pè nǹkan kan ní nationality. Nationality ni ìlú tó belong sí. Irú èmi sí ọmọ USA lèmi. USA. United States of Abeokuta. Okay. Mi náà United States of Ọ̀ṣun. USO. Okay, yẹn náà lọ. So ìlú tá a bá ti kọ́kọ́ belong sí, gbogbo ohun tó wà nílùú yẹn ni tiwa. Okay. Ó dẹ̀ ti láǹfààní sí gbogbo ohun tó wà nílùú yẹn. Torí pé kò sí ìlú kan tá a kì í fún ní natural resources. Ohun tó wá ń pè ní natural resources ni pé gbogbo ìlú pátápátá ló ní. Ohun tó ń dẹ̀ pè nílùú òun lèèyàn. Tí wọ́n bá ń define ní state, ẹ lè pè ní state, ẹ lè pè ní nation. Ó ní features mẹ́rin kan tẹ́ gbọ́dọ̀ yọ kúrò ńbẹ̀. Àwọn features wo ni? Àkọ́kọ́ ni population, àwọn tó ń gbé bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni territory, ilẹ̀. Territory ló máa determine boundary. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun ni government. Ẹlẹ́ẹ̀kẹ́ níbẹ̀ náà ń pè ní sovereignty. Bọ̀yé ta fẹ́ lò ń bẹ̀ gangan ni government. Ṣé rí government ló fẹ́ alákòóso population, territory and the sovereignty. Tí ìlú bá dá, aṣíwájú ẹ̀ la máa béèrè lọ́wọ́ ẹ̀. Tí ìlú bá bàjẹ́, aṣíwájú ẹ̀ la máa béèrè lọ́wọ́ ẹ̀. Ẹgbọ́n nǹkan tẹ́lẹ̀ kan sọ ni. Ó ní ṣé mọ̀ yí pé adaranjẹ àtẹran, adaranjẹ ní leader tí wọ́n dàbí àwọn ìjọba wa. Àwọn ará ìlú òun làwa ẹran tí wọ́n ń dàjẹ́. Wọ́n wá sọ wípé strike the shepherd, the sheep will scatter. So àwọn ìjọba wa, àwọn lẹ̀mí wa wà lọ́wọ́ ẹ̀. Tí wọ́n bá ṣe dáadáa, ayé wa ò ní rí bó ṣe rí. Ìṣe bí wọ́n ṣe ṣe wá, òun ló jẹ́ ká máa rí pé Ọlọ́run ló ń ṣe wá. Ẹ rí i pé nínú àwọn ìlú tí wọ́n máa ń sin Ọlọ́run jù, tí wọ́n máa ń pray jù, òun lọmọ Nàìjíríà. Africa, Nigeria precisely. So àìtún ìlú ṣe ló jẹ́ ká dùn àwa pọ̀ bẹ́yẹn. Kí ló dé táìsùn wa dẹ̀ pọ̀ báyìí? Tí o bá fẹ́ rìn nílànà ìjẹ́ wòlíì ọ̀tọ̀, ẹni tí ò bá rìn nílànà wòlíì, ìwọ̀nba làdúrà ẹ̀, ìwọ̀nba làìsàn ẹ̀. Means of living ló fẹ́ wá. Tí a bá dé developed countries, ohun táwọn fẹ́ ṣàdúrà nípa ẹ̀ wọ́n ti fún àwọn lọ́fẹ̀ẹ́. Ìwọ fẹ́ ṣàdúrà fún good life, àwọn tí kọ́kọ́ ní good life, secondary living ni wọ́n pray fún, kì í ṣe primary mọ́. But ọmọ Nàìjíríà ò tí ì ní primary living. Kí ló ń pè ní primary living? Nǹkan tó ń pè ní primary living wọ́n pín sọ́nà mẹ́rin. Òun nípa fẹ́ jẹ, you cannot do without it. A fẹ́ wọṣọ, o ò gbọ́dọ̀ rìn ní òwò. A fẹ́ gbélé, yálà yàrá kan ni, o ṣá gbọ́dọ̀ sọ síta, primary living ni. Ṣé wá àti security, primary living náà wà nínú ẹ̀. Ṣé wá rí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin pátápátá ni wọ́n ti ní nílùú yẹn. Ṣé wá rí mẹ́rẹ̀ẹ̀rin yìí àwa ò tí ì ní, nítorí ẹ̀ ní ò jẹ́ ká gbádùn, ló jẹ́ ká yàwòrì tọ́lọ́hún. So àwọn tí ní jíjẹ, wọ́n ní security, wọ́n ní mímu. Lọ́hùn yẹn ní US, wọ́n ní tó ń pè ní SSN tó fi máa ń yáwó. Àwa ní NIN kò wúlò, a ní BVN kò níwò, a ní voters card kò wúlò, ATM gan kò ṣeé withdraw.
network yóò dá. lọ́hùn yẹn tí wọ́n bá ṣe ń fi owó wọn ra nǹkan wọ́n ní nǹkan tó ń pè ní credit score credit score yẹn ni wọ́n fi máa ń lọ fi ń ra nǹkan in credit ṣẹ́rí gbogbo káàdì wa pátápátá àwọn ò tiẹ̀ ní debit card làwọn ní kí Olúwa kó ṣàánú wa. àmín. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. tí Ọlọ́run bá wáyé léèyàn ó máa kú. àkọ́kọ́ náà gbogbo bíkíbi lọ́lọ́run wà tí Ọlọ́run bá wá léèyàn ó máa kú. kí ló fẹ́ pọ̀ Ọlọ́run ká ló wá sáyé léèyàn. bọ́dì ni kò sí níta fún ní bọ́dì tí ò kì í gbó so bọ́dì yẹn máa lọ gbogbo tẹ́ bá fi lè attach flesh mọ́ ó máa finish lọ́jọ́ kan torí gbogbo bọ́dì ló ní beginning so gbogbo tó bá dẹ̀ ti ní beginning gbọ́dọ̀ ní end òní tí wọ́n bá fẹ́ kí Ọlọ́run wọn á ní lè dáláhùn olùbídáyà wàlà nìhàyà kò ní bẹ̀rẹ̀ kò lópin tó bá ti ní ìbẹ̀rẹ̀ ó máa lópin. Okay, good. àkọ́kọ́ náà ṣáàdùà wa bẹ́ẹ̀ ni àdúrà wa ṣé Ọlọ́run gbàdúrà bẹ́ẹ̀ ni Ọlọ́run gbàdúrà kí wàá ló dé tí àdúrà àmọ́ bíi tàná ṣé àwọn èèyàn ni wọn gbà bí ó ṣe kí wọ́n gbà ni àbí Ọlọ́run ti kó ní position ni ó yẹ ká lè bíra wa ṣá o. Problem ta ni pé a lè ask why. We should be able to ask ourselves why. 1 + 1 is 2. tó bá fi lè fún wa ní 3 mathematician gbọ́dọ̀ ṣàlàyé wípé tó ṣẹlẹ̀ ni pé a lọ bọ́rọ̀ wá nǹkan ní lábẹ́kúta ni òun láhàdì ẹ̀ mọ́ tó fi di 3. kí ló ṣẹlẹ̀? Wọ́n tó jẹ́ kádùn àgbà pọ̀ gan. ṣùgbọ́n the spiritual aspect làwọn èèyàn máa ń treat. wọ́n máa sọ pé ẹ̀ṣẹ̀ ni ò jẹ́ kádùn àgbà. Whereas èèyàn méjì ló wà. ìkan pray ìkan ò pray. ìkan ṣẹ̀ ìkan ò ṣẹ̀. ṣé wá rẹ́ni tí ó ṣẹ̀ tó ń pray yẹn ohun tó ń pray fún yẹn ẹni tó ń ṣẹ̀ Ọlọ́run òun ní kinní yẹn lọ́wọ́. ó dẹ̀ wrong ẹni tó bá lọ́lọ́run ló yẹ kó gbádùn Ọlọ́run. báyìí tó ṣe pé ẹni tó ní Ọlọ́run ò enjoy Ọlọ́run á gbọ́dọ̀ béèrè. so ohun tó ń determine kinní yẹn pọ̀ tá a lè ṣàlàyé tán. àkọ́kọ́ ni àkọsílẹ̀ ti wà tó ń pè ní kádàrà òun náà làyàn mọ́ òun náà ní fífẹ́ Ọlọ́run tí wọ́n bá sọ pé bọ́lọ́run ṣe fẹ́ ni Ọlọ́run ò fẹ́ nǹkan kan àyànmọ́ ni tí wọ́n bá sọ wípé kíní àmúwa Ọlọ́run ni kò sámúwa Ọlọ́run àyànmọ́ ni tí wọ́n bá sọ wípé Olúwa ló nífẹ̀ẹ́ lágbájá Ọlọ́run ò ní favourite ok torí pé ó fún wọn lówó lọ́ọ̀fẹ́ ẹni tí ò fún yẹn kò nífẹ̀ẹ́ àbí Ọlọ́run tí ò bímọ tẹ́nìkan ò bí kò ní favourite so kí wọ́n lórí táwọn kan ṣe pé tí kò dá lóhùn ó pọ̀ àkọ́kọ́ ni pé bí kálukú ṣe kọ́ ló ṣe máa lò ó ìyẹn ti wà lákọọ́lẹ̀ number 1 nìyẹn number 2 ni wípé ṣé òun pray ni àbí òun worship àwọn bàbá wa láyé àtijọ́ tí wọ́n jẹ́ àwọn àfa wa wọ́n máa ní pé tírà yìí bùkátà báyìí ni wọ́n fi ń bíyá tírà yìí nǹkan báyìí ni wọ́n fi ń ṣe ṣé rí bí alukurani ṣe wà bí bible ṣe wà ọ̀tọ̀ ni the religious understanding of the Quran and the spiritual understanding of the Quran the same thing náà ló wà nínú ìwé bíbélì àáfàá mi ó gbọ́ alukurani yìí lílànà ẹ̀sìn láti lè ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa kírun bẹ́ẹ̀ ṣe lọ sí ájì bẹ́ẹ̀ ṣe lọ sàká ṣùgbọ́n pọ̀ mọ́ bí wọ́n ṣe ń lo alukurani láti bí abùkátà tí wọ́n bá ti wá lọ bárò ẹni á wá sọ pé ẹ kò ṣáà máa ka alukurani tí ẹ bá ń ṣe tìláwàtò alukurani ó máa rí èrè pé ó ń ṣe tìláwàtò alukurani ṣùgbọ́n ó lè má rí gbígbàdúrà lápá ibì kan. For example nísìn nínú àwọn àyà tí wọ́n máa fi ń lò fún ìṣọ́ nínú alukurani ó ní Auzatain wà Suratul Nas àti Suratul Falaq wà. ó ní bí wọ́n ṣe ń lò ṣé bí wọ́n ṣe ń lò ni wọ́n ṣe ń lò àbò ọkàn bẹ́ síbẹ̀ ọkàn dẹ́ ń kà. ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ ká àdúrà gbà ní wípé àdúrà ní system ó ti wà common nínú àwọn tí wọ́n make request tó wá ti wá fẹ́ ṣàdúrà ṣé rí mo fẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan ló ní principle àti bí wọ́n ṣe ń ṣe tó ò bá ti ṣe bí wọ́n ṣe ń ṣe kò lè rí bó ṣe ń rí. ó dẹ̀ rọ́ǹgì kí wọ́n sọ pé tó fẹ́ dáṣọ fún mi tó rẹ̀ láwò kì í ṣe bí ẹni tó ń bẹ lọ́hùn fún yàn kì í ṣe bí ẹni tó ń bẹ lọ́hùn fún yàn. ní ìpìlẹ̀ àwọn tí wọ́n rìn nílànà ìbẹ lọ́hùn bóyá pásítọ̀ ni àbá àfáà ni àbí traditional level ni wọn kì í wá owó agbára ni wọ́n máa ń wá
àwọn tí wọ́n bá ti ràn lọ́wọ́ ló máa ń sọ wọ́n dolówó. So quack mentality that everybody ń lò nísìnyí ṣé ó ní mọ́tò so káwọn yẹn dẹ́ máa ṣe wọ́n pé bóyá torí pé òun ò ní ló ṣe ń sọ mo ní o no, in fact. ṣé kò tí mo sọ yín so ká kọ́kọ́ yọ ó ní pé ṣé ni yẹn ni lọ́wọ́ torí pé but ìtorí dídà tí ayé dà làwọn yẹn náà wá ń padà ń lo kinní yẹn fúnra wọn pé ẹ wo ayé káwa náà tiẹ̀ wà òkè so ohun tí ó wàá jẹ́ ká dó agbámọ̀ ni pé àwọn tí wọ́n rìn nílànà bíbẹ lọ́hùn wọ́n ní strategy ó ní ẹ̀kọ́ tí wọ́n ń gbà ṣe. ikú mẹ́rin láyé ni ó ikú mẹ́rin ní ṣúgà ní ètò kan tó lórúkọ mẹ́rin. nínú tó affect ẹ ní congestion in praying orí ìjókòó kan ló fẹ́ ṣàdúrà imagine o ka suratul mulik ẹyọ kan nínú suratul mulik yẹn o wá béèrè request 21 àdúrà ò lè gbà bẹ́yẹn olúwa ṣàánú mi kí n kọ́lé mọ́lé kí n ra mọ́tò ṣe mí lọ́mọ àlùbáríkà kẹ́mi mi ó gùn kí n là ló yọ kí n búyọ lórí ẹgbẹ́ ohun tí family mi ò ní kí ló fẹ́ jẹ́ kọ́ lọ́n dá lóhùn nínú gbogbo kíní ẹ̀. Prayer ó ti wà congested ó lè decide pé oṣù mẹ́ta ló fẹ́ fi make request kan lọ́dọ̀ Ọlọ́run ó dẹ̀ máa pe gbogbo ohun tí wọ́n ń pè láti lè make request yẹn. lórí ẹyọ kan lórí nǹkan ẹyọ kan congestion nínú praying. Congestion in praying. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun ni unrealistic goal. Ẹlòmíì ò mọ ability ẹ̀. A good dancer should know when to stop dancing on the field. Tó bá ń jó o gbọ́dọ̀ màsìkò tó yẹ kó stop. Ó gbọ́dọ̀ lè mọ̀ wípé kíní tó ń béèrè fún yìí ṣé o lè ní ṣá. Kì í ṣe gbogbo téèyàn bá ń dream ló máa jẹ́ téèyàn ṣá. O lè dream big but ṣé o lè act big. So o gbọ́dọ̀ lè pray according to your ability. Níwọ̀n tó wà lóko tí wọ́n bí ẹ sáyé tòrò ó wá ń ṣiṣẹ́ wàá bẹ lọ́hùn pé kó kọ́kọ́ tẹ̀síwájú ó lè sáré máa sáré pé Ọlọ́run mo fẹ́ kọ́lé sí Banana Island àwọn èèyàn lásán kọ́ ni wọ́n kọ́lé sí Banana Island. Mo ń ṣẹ̀dá kù ni omi ò sọ pé kò sọ lọ́la ń bẹ̀ o ṣùgbọ́n kò sí fámìlì ẹ̀ tó ní mú àdúrà ẹ̀ láti ìpele michael jump àwọn náà rò dáadáa ṣá o wọ́n dẹ̀ pray dáadáa kí ló dé tàdúrà àwọn ò gbà ohun tó ń ṣe ẹ́ lónìí náà ló ṣe àwọn náà lánàá. So mama make a request unrealistic goal make it simple pray long and make it simple. Sọ tí ó jẹ́ ká dúrà gbà ohun tó pọ̀ nìyẹn o ibẹ̀ láti máa yàlàyé pé àwọn èèyàn understand tí wọ́n ń pè ní ritual is good. Ritual is good. Kí lẹ tún sọ? Ritual is good. How? Ritual killing ló bad. Illiteracy máa ń dá àwọn èèyàn láàmú bàbá. Ohun tó ń pè ní ritual ó ní wípé the step you take to solve a particular problem. And we are all ritualistic in nature. Ní ìgbà yẹn mi ò bóyá àwọn tí wọ́n máa ń tọ́mọ́ sì máa ń ṣe nísìn tí ọmọ bá ń ṣe sùkè wọ́n á sáré mú òwú aṣọ wọ́n á ti já sórí ẹ̀ ritual náà pé tí olóyún bá lóyún wọ́n á fi abẹ́rẹ́ sí báyìí ritual ni get me sin so gbogbo téèyàn bá ń ṣe tó bá fi lè mọ tó mú nǹkan mọ́ nǹkan láti lè solve nǹkan ritual ni. ẹni tó ń jẹ ewédú ńkọ́. ritual náà ni ritual killing ni ò dáa tó bá lọ wo ritual nínú dictionary kò sí nǹkan tó bad níbẹ̀ tó bá ti fi killing sí ni kò dáa gbogbo ìlú kẹ̀dẹ̀rẹ́ ló ní way tí wọ́n fi ń gbà ṣe ritual tiwọn kò sí ìlú náà tí ò ní way of ritual kódà ní Saudi kódà ní India ní Spain ní ìlú kan bóyá ṣe tí máa rántí ṣe Italy ni ó ní bí wọ́n ṣe máa ń lo cinnamon láti lè call for fortune wọ́n kàn máa mú cinnamon ni wọ́n á fi sínú èédú pẹ̀lú tùràrí kan wọ́n dẹ̀ máa fin sínú ilé wọ́n ti ṣe ritual nìyẹn for mercy. Ọmọ mùsùlùmí tó dìde tó fẹ́ lọ́n pé àbí mo ṣe ń lọ kí n bọ̀rẹ̀ tó dìde tó ka ayatul kursi bí wọ́n ṣe ń kà tó ka hayu dafiu tó ka mauzateni tó ka bí wọ́n ṣe ń kà ritual ló engage sí. Ọmọ pásítọ̀ àbí kristẹni tó ka psalm láti fi ṣe ìṣọ́rí ó ti ṣe ritual nìyẹn. Ó kà sínú omi. Ó kà sínú omi ritual ni ritual ló ṣe. Wọ́n ní kó buyọ̀ díẹ̀ sí. Bàbá ritual ló ṣe. Nígbà yẹn wọ́n máa sọ pé téèyàn bá ti jí kéèyàn mu omi nílẹ̀ Yorùbá kó tẹ̀ sílẹ̀ nídàájí kó fẹsẹ̀ tẹ̀lẹ̀ kó fi ṣàdúrà ritual ló ṣe. So ritual kì í ṣẹ̀ṣẹ̀ ritual killing ló bad ẹ má jẹ́ ká dàpọ̀.
so gbogbo ọ̀nà àdúrà dẹ̀ ló ní ritual tiẹ̀ náà so àwọn èèyàn ò mọ̀ ó tún jẹ́ nǹkan tá a dọ̀ àfi kí n gbà. ẹlòmíì tí wàá ṣiṣẹ́ débi wípé mi rí pé mo máa ń ṣàwọn èèyàn láàánú gan mi ìmọ̀dé tọ́lọ̀ fi ṣàánú mi no ọ̀tọ̀ ni arms to give láti lè fi make request ọ̀tọ̀ ni arms to give láti keep record fún destiny ẹ̀. ó lọ fà. mo ń ṣàánú èèyàn àwọn èèyàn ṣàánú mi. More knowledge. Yes, sir. Nínú ọ̀rọ̀ tẹ́ ti sọ ẹni pé ohun tó ní kálukú kọ sílẹ̀ náà ó pẹ̀lú nǹkan tó ń ṣe wá. Ṣé ohun tẹ́yìn sọ ni pé tá a bá rágbàlagbà kan tí yà ń jẹ́ sìn ṣé gbogbo wọn náà ló já kọ́lẹ̀? Méjì ni àkọsílẹ̀ tá à ń pè ní alkodar kò sẹ́ni tó lè sọ pé kò sí ṣùgbọ́n wọ́n máa ń bàjẹ́ wọ́n dẹ̀ máa ń tún ṣe so ohun tó bá fi lè mú èèyàn kó ní kélẹ́gì kí wọ́n tò so definitely kò sí tí ò lọ́wọ́ títò nínú so bọ̀ kálukú ló máa understand ẹ̀ṣẹ̀ pé tó ní problem a lè decide fún. a lè decide fún. a lè decide fún ló mọ ohun tó ń ṣe òun. bóyá orí wa gbé ko aláwòore ni wọ́n ṣàlàyé fún pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n wọ́n okay báyìí báyìí ni báyìí báyìí ni wọ́n dẹ̀ máa fún ní spiritual solution and psychological solution. So but destiny àkọsílẹ̀ ó nípa tó ń kó nínú ìgbésí ayé wa. wọ́n dẹ̀ máa ń tún ṣe. wọ́n máa ń tún ṣe. now tí ó bá kí n tún ṣe ni kò ní ṣàdúà. ẹ̀rí pé àwọn olówó kì í pẹ́ ní church ni Sunday nìkan náà máa ń lọ. ẹni tó ń lọ sí church jù láyé ló ní tí ó sì Monday Tuesday Wednesday Thursday. Friday. olówó ó lọ ó ní oníṣẹ́ tó fẹ́ ṣe náà lẹ́yìn kó jí oh Lord thank you Jehovah. God bless me, protect my family. In Jesus' name I pray. So ọjọ́ Sunday ló máa lọ pariwo. Ohun tó wà fẹ́ ti wá pọ̀ gan-an a lè sọ tán. Ó pọ̀. So ohun tó dẹ̀rù pa aṣọ yìí má fi dájọ́ lásán ó sì pọ̀. So táyẹ̀ bá ṣì wà tún máa ṣàlàyé tó pọ̀ ó pọ̀ gan-an. Ẹ tiẹ̀ lè wọ̀pọ̀ lórí pílátífọ̀mù wọn torí ó pọ̀ ńbẹ̀ gan-an ìwọ̀nba díẹ̀ nìyẹn. Now ẹ máa ń báyàn bẹ́ẹ̀ lọ. Definitely abanilé ni nípa ìṣe láti kékeré rẹ̀. Àfáà ni bàbá wa wọ́n ní jọmọ tí wọ́n dẹ̀ jáládùá onísúfì dẹ̀ ni wọ́n. àwọn wo ló ń pè lóní súfì yẹn náà. àwọn onísúfì òun làwọn tí wọ́n gbà pé Ọlọ́run ọba ẹyọ kan ni onísúfì òun làwọn tí wọ́n rí gbogbo èèyàn gẹ́gẹ́ bí àwọn. onísúfì òun làwọn tí wọ́n mọ́ lọ́kàn tí wọ́n mọ́ níwà. onísúfí òun làwọn tí wọ́n máa ń bẹ lọ́run ní gbogbo ìgbà onísúfí òun làwọn tí àdánwò bá ti dé bá wọn wọn ò ní sọ pé kinní kan wá kàn ṣe gbìyànjú tí wọ́n dẹ̀ máa gbà pọ̀ fọ́lọ́run wọn á dẹ̀ ṣe ohun tí wọ́n lè ṣe ládùá onísúfí òun lẹni tí ó ṣe wípé gbogbo ìgbà kò fi Ọlọ́run kalẹ̀ ìyàtọ̀ tó wà láàrin onísúfí àti mùsùlùmí lásán òun lélẹ́yìí mùsùlùmí lásán òun á kírun ṣubúì lẹ́yìn ṣubúì báyìí ó di zuri lẹ́yìn zuri ó di astri ìkànnà àwọn àfa onímọ̀ tó jẹ́ ìkànnà àwọn tábìín ó rà pé sàábì lẹ́ni yẹn mi ò rántí ṣá ó wá fi àsìkò irun ó fi wé ìmọ́lẹ̀ ó wá ní ìdá àmọ́dọ́ najimon jaha najimon ó ní tí ìmọ́lẹ̀ kan bá ti lọ ìmọ́lẹ̀ mi á dé ìtumọ̀ ní wípé tí àsìkò irun zuri ó fi àsìkò irun àárọ̀ ó fi wé ìmọ́lẹ̀ ó ní tó bá ti wá lọ tó bá ti di bí ọwọ́ aago méjì o àbí ní zuri o ìmọ́lẹ̀ mi náà máa dé ṣùgbọ́n ní súfì ò kì í ṣe bẹ́ẹ̀ ó ní súfì á kírun lásìkò ẹ̀ bó ṣe wá rí àsìkò tí ò fi kírun yẹn náà gbogbo ìgbà ló fi rántí Ọlọ́run ohun tó ń pè lóní súfì nìyẹn onísúfì ò dẹ̀ kì í ṣèbàjẹ́ onísúfì dẹ̀ máa ń pa ọgbà Ọlọ́run máa ń pa mọ́ so ìlànà yẹn làwọn bàbá wa wà ìlànà yẹn náà dẹ̀ ni wọ́n fi ń bẹ lọ́hùn ni wọ́n fi ń ṣe ìgbìyànjú sí ìgbésí ayé àwọn èèyàn so ìlànà yẹn náà làwa náà kọ́ a lè fi kún ká kọ́ nǹkan míì ká fi kún kó fi gá sí kó fi nítumọ̀ ṣùgbọ́n a kò níbẹ̀. onísúfì mùsùlùmí ṣùgbọ́n Ọlọ́run kan náà ni gbogbo Ọlọ́run kan náà ni Ọlọ́run pé méjì. ṣé ẹ ní jọ̀mọ́ àbí àsàlátù. bẹ́ẹ̀ ni a ní jọ̀mọ́. kí la orúkọ jọ̀mọ́ yín àbá àsàlátù. a wà ní abẹ́ congregation Dahiratu Ja'fariyya fi Tariqa Tijaniya Islamic Organization of Nigeria so Tijaniya làwa so ní abẹ́ Tijaniya yẹn fẹ́rẹ́kọ̀ wà ń bẹ̀ so ìjọ kan wọ́n ń pè níjọ Ja'fariyya so inú ẹ̀ ni àwa wà.
Àwọn ìgbà wo lẹ́yìn máa ń ṣe àsàlátù tí yín a máa ń ṣe wàsífà nírọ̀lẹ́ lójoojúmọ́ ṣùgbọ́n kì í ṣe dandan fún everybody èèyàn lè ṣe wàsífà níbi tó bá wà ṣùgbọ́n every Friday a máa ń ṣe kùkùrà nírọ̀lẹ́ níbo? ní Ìkòròdú ń bí báyìí. Number 25 Pillar Avenue Òkèríyá Agric Ìkòròdú. Okay, number 25 5 Pillar Avenue Òkèríyá Agric Ìkòròdú. Agric Ìkòròdú lẹ ti ń ṣe ní àwọn ọjọ́ wo lẹ pé? Friday a máa ń ṣe Friday. kùkùrà a máa ń bẹ̀rẹ̀ ní 5:30 Okay. to 7 ìgbà míì 7. 6 a máa bẹ̀rẹ̀ Ṣé to ìrọ̀lẹ́ 7 Friday? nírọ̀lẹ́ Friday 5:30 to 7 ọjọ́ Sunday a máa ń ṣe latif ní 10 o'clock to 12 Every Sunday. every Sunday Níbẹ̀ yẹn náà níbẹ̀ àbí? yẹn náà. Okay, àwọn tó ń wò wáyé náà táwọn náà bá fẹ́ join lórí social media handle yín kọ́ ẹ bá mi sọ social media handle yín fáwọn èèyàn. So ẹni tí ó bá fẹ́ join wa ní TikTok kí wọ́n kàn type The Great Akos Theory The Great Akos Theory. Okay. So báyìí náà ni màá spell Akos Theory yẹn AKOSTHEORY. So The Great Akos Theory. So tí wọ́n bá lọ sórí Instagram náà kí wọ́n type The Great Akos Theory. Tí wọ́n bá lọ sórí Facebook náà kí wọ́n type The Great Akos Theory. So tí wọ́n bá lọ sí orí Twitter kí wọ́n type Akos Theory 1. Akos Theory 1. Yes. Sheikh, Yes sir. iṣẹ́ mọ́tò wọ́n ń kọ́. Iṣẹ́ yìí ṣó ṣe é kọ́? Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìṣekọ ọ̀nà méjì ó ní àwọn onímọ̀ máa fi ń sọ̀yàn di aṣíwájú. Wọ́n á sọ fún yín pé leader can be born or made. Ẹlòmíràn máa bímọ ni ó kàn máa fáyà lọ. So ẹlòmíràn tó fẹ́ dàbí ẹni tí wọ́n bímọ yẹn òun máa go through making. So through making ó ní pé kò lọ kọ́ kò síṣẹ́ tí wọ́n kì í kọ́ láyé gbogbo tá a bá ti pè níṣẹ́ wọn kọ́ àwa náà nǹkan mọ́ ń ké à ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń ṣàdúrà à ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ mímọ̀ generally. For now àwọn èèyàn ń wá ẹni tó bá fẹ́ wá ọkùnrin nìkan la ṣe ń gbà personally la ṣe lè jọ máa gbé pọ̀ ṣùgbọ́n tí Olúwa bá ti ṣe àyè tí àlùkò bá ti wá tàbí okay o a ní boys hostel a ní girls hostel a máa sọ pé okay o everybody náà máa but for now bóyá fẹ́ kéèyàn gbé pẹ̀lú wa ọkùnrin nìkan tó dẹ̀ ti dàgbà tó ti tójú bọ́ ló lè wà pẹ̀lú wa. Láti tún wá nímọ̀ láti wá sí mímọ̀ ìmọ̀ kéwú ìmẹ̀sìn àti ìmọ̀ bọ́n ṣe ń gbé ayé generally torí kì í ṣe kéwú nìkan làwa ń kọ́ mọ́ kí lẹ tún kọ́ mọ́. à ń kọ́ wọn bí wọ́n ṣe ń gbé ayé gangan. Kò sẹ́ni tó wà lọ́dọ̀ wa tí ọpọlọ ẹ̀ ò ní kọjá àáfàá lásán. Bí wọ́n tún ṣe ń gbé ayé. Àmọ́ ilé ayé máa yí kò ní wà ní kọ̀rọ̀. Èèyàn lè wà láyé kó wà ń kọ̀rọ̀ ayé. Bẹ́ẹ̀ ni ayé ní kọ̀rọ̀ ó ní ta ó ní báńkólì. Ok, ṣé kan lè fún mi díẹ̀ lọ́nà téèyàn fi ń gbègbè sí ayé yẹn. Ó ní wípé kí ẹ má gbègbè sí ayé pé ó ń tanra ẹ̀. Wọ́n ní ẹlẹ́kọ̀ọ̀kan ẹni tó bá fẹ́ déèyàn tó fẹ́ déèyàn abéèyàn mẹ́rin ṣe. ok Ṣé wá rí àwọn èèyàn mẹ́rin nìyẹn èèyàn tọ̀tọ̀ ni wọ́n ṣùgbọ́n ẹlòmíì Olúwa máa kó mẹ́rẹ̀ẹ̀rin sára ẹnìkan. Ó ní fásì alẹ́ òlàmọ́ à ó ní àwọn tí wọ́n jẹ́ onímọ̀ máa súnmọ́ wọn máa béèrè nǹkan lọ́wọ́ wọn. Ó wá ní fásì abúlé hùkàmọ́ à àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n bá wọn ṣe. Èèyàn lè ní mímọ̀ kó má jọ̀jọ̀gbọ́n. Ìmọ̀ ni pé kó o kà nǹkan kí wọ́n kọ́ ẹ tó o bá ní òye tó fẹ́ fi lò ó ti sọnù. Ọ̀tọ̀ ni mímọ̀ ọ̀tọ̀ ni ọ̀jọ̀gbọ́n. Mímọ̀ ni tí wọ́n kọ́ ẹ bó ṣe fẹ́ lò ọgbọ́n ni. Ó wá ní wákùrú bulekubara àsúnmọ́ àwọn àgbàlagbà wọ́n ní kí ló dé tó fẹ́ fi súnmọ́ àwọn àgbàlagbà ó ní kó lè bá lè experience. Ó wá tún sọ fún wọn pé wákùrú bulekudabaha súnmọ́ àwọn hadid àwọn olóye àwọn olólóye tó yẹ pé tí wọ́n bá rí nìkan kọ́ ni wọ́n á fi dájọ́. Ẹni tó bá gbọ́n tó jẹ́ olóye kí wọ́n á judgmental. Èmi kì í judge èèyàn bí mo ṣe wà yìí o torí mo believe kò ní reason. Ó yẹ lè ṣe bẹ́ẹ̀ yẹn ó yẹ kó wọ́ọ̀kì bẹ́ẹ̀ yẹn àwẹ̀ ṣe sùúrù ó ní reason yẹn ni wàá look into so gbogbo ẹ̀ là ń kọ́ àwọn èèyàn bíbá. Ṣé ẹ rí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tá a máa sọ débi kan tá a máa pátì lápá bì kan níwọ̀n ìgbà tí a bá ti ń make peace láàrin ara wa ẹnìkan ò gbọdọ̀ dájọ́ ẹ̀sìn. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì gan ò dájọ́ èèyàn ànábì gan mẹ́ni tó máa wọnú kò mẹ́ni tó máa wà àlùjánnà. Ìtorí ẹ̀ kò sẹ́nìkan tó gba certificate àlùjánnà látàyé wọ́n pa Rómánù bíi ànábì ò fún ẹnìkankan ní certificate àlùjánnà látàyé tí wọ́n sọ pé àwọn èèyàn mẹ́wàá kan wà
tánàbí fún níwèé kò sí rẹ̀ tó tánàbí gan mẹ́rin tó fẹ́ wọná kò dẹ̀ mẹ́rin tó fẹ́ wọ àlùjànnà tó bá jẹ́ pé ànábì mẹ́rin tó fẹ́ wọná tó fẹ́ fọ àlùjànnà ni Kùránì sọ pé ègbé fún àwọn tí wọ́n ń kírun tí wọ́n ń ṣe kíárí mi lórí ìrun definitely àwọn kan ni wọ́n ń kírun tán jọ wà pẹ̀lú ànábì tánàbí ò mọ̀ pé wọ́n ṣe kíárí mi táyà yẹn sọ̀kalẹ̀ so àwọn kan wà tẹ̀kọ́ ànábì náà tẹ́ pé bọ́dì ni wọ́n fi gbà fún kì í ṣe pẹ̀lú soul ó lè jẹ́ pé torí pé à ń jẹ́ ń bẹ̀ ó lè jẹ́ pé nítorí pé ẹ wo ẹ ṣáàjẹ́ ká tẹ̀lé so ẹnì kan kò gbọ́dọ̀ dájú ẹ̀sìn ìdájú ẹ̀sìn sí lọ́wọ́ ẹnìkan màá kàn preach dáadáa tó wà nù ẹ̀sìn mi torí wípé ẹ̀sìn tí gbogbo wa ń ṣe àjogún ẹ̀ ni ṣẹ́rí tí tó máa sọ pé lágbájá ń ṣẹ̀sìn kan nǹkan méjì ló fà á ìmọ̀ kan pé tó bá àwọn òbí ẹ̀ tí wọ́n ṣe òun lọ́pọ̀ jù nínú 80% òun ta especially tí bàbá àti ìyá ò bá ti separate níbi religious belief ohun táwọn méjì bá ń ṣe yẹn ni wọ́n fi máa táwọn mọ̀ ẹni tẹ́ bá wá rí tó bá wá yàtọ̀ lóbìnrin ilé ọkọ ló jẹ́ kó yàtọ̀ bóyá ó wá lọ fẹ́ ọkọ tó jẹ́ kristẹni àbí kristẹni nínú family tó lọ fẹ́ ọkọ tó jẹ́ mùsùlùmí ẹni tẹ́ bá tún wá rí tó tún wá yàtọ̀ àdánwò ló jẹ́ kó yàtọ̀ problem so ibi tó ti rí ìgbàlà lọ́dọ̀ Ló yà dúró sí. ẹ pa kámẹ́rà pa kámẹ́rà. Aláǹgẹ̀rẹ̀ lè tó